ní ìṣẹ́jú àáyá ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára 24. Ó tún ti yà òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o, ìròyìn ní ìṣẹ́jú àáyá la mú wá sétí ìgbọ̀nyìn láti ìkànnì jígí alára. Orúkọ tèmi ni Agnes Olúwatósìn. Ilé ẹjọ́ tó ń rí sí ẹ̀ṣẹ̀ pàtàkì tí ó kalẹ̀ sí agbègbè Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó ti dá gómìnà tẹ́lẹ̀ rí ti báńkì àpapọ̀ ti orílẹ̀-èdè Nàìjíríà Godwin Emefiele padà sí àtìmọ́lé àjọ tó ń rí sí ìwà ọ̀daràn ọrọ̀ ajé àti ìṣúná owó ìyẹn EFCC. Ìjọba àpapọ̀ ti kéde ètò láti kọ́ ó kéré tán àwọn ẹgbẹ̀rún 10 ọ̀dọ́ àti àwọn tó ti ṣiṣẹ́ fẹ̀yìntì níbi a ṣe ń gbin igi láti dẹ́kun àwọn ìjàmbá tí ó lè jẹyọ látàrí bí ojú ọjọ́ ṣe yí padà. Àwọn agbébọn tí wọ́n wọ aṣọ ológun jí olùdíje ipò gómìnà ìpínlẹ̀ Rivers Sobomabo Jackridge gbé lọ ní àárọ̀ ọjọ́ ajé, wọ́n sì pa 2 nínú àwọn tí ó jẹ́ olùdúróṣinṣin fún gómìnà náà. Ìjọba àpapọ̀ ti kéde ọjọ́bọ̀ Thursday ọjọ́ 11 oṣù kẹrin ọdún 2024 gẹ́gẹ́ bí ọjọ́ àfikún sí ìsinmi gbogbogbò lẹ́nu iṣẹ́ láti ṣe ayẹyẹ ọdún Fitir tí ń ṣe ọdún ìtúnu àwẹ̀. Àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Edo lọ́jọ́ ajé dìbò láti fi ẹ̀sùn kan igbákejì gómìnà ìpínlẹ̀ náà Philip Shaibu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́pàá tí wọ́n ṣe súnmọ́ fún gẹ́gẹ́ bí Ìyànṣàkáì ní ìròyìn jẹ́ kó yé wa pé wọ́n pàdánù ẹ̀mí wọn nínú ìkọlù tó wáyé pẹ̀lú àwọn agbésùmọ̀mí ní agbègbè Dogondawa ní ìjọba ìbílẹ̀ Mariga ti ìpínlẹ̀ Niger. Sultan ti Sokoto Alhaji Saad Abubakar ní ọjọ́ ajé kéde pé ọjọ́rú Wednesday ní ọjọ́ ìtúnu ààwẹ̀ àwọn mùsùlùmí ìyẹn ọdún Fitir. Gómìnà ìpínlẹ̀ Èkó ọ̀gbẹ́ni Babájídé Sanwó-Olú lánàá ti yan ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó jẹ́ olùgbé ilẹ̀ Gẹ̀ẹ́sì Mrs. Pẹ̀lúmi Nubi tí ó rin ìrìn àjò ojú òpópónà láti London sí ìpínlẹ̀ Èkó gẹ́gẹ́ bí aṣojú ìrìn àjò afẹ́ ti ìlú Èkó. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé ti bu ẹnu àtẹ́ lu ìkọlù tí wọ́n ṣe sí àwọn òṣìṣẹ́ tó ń bójútó ìṣàkóso ojú òpópónà ìyẹn Otman láti agbègbè F-Command ti àjọ tó ń rí sí ìwé ìrìnnà sí òkè òkun the Nigerian Immigration Service. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Kano sọ pé wọ́n ti ṣàwárí àwọn ènìyàn kan tí kò ní ojú tí wọ́n sì fi ara pamọ́ lábẹ́ àwọn ẹ̀yà mùsùlùmí kan láti fa dàrúdàpọ̀ tàbí rúkèrúdò lásìkò ayẹyẹ Fitir. Àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Niger ti fòfin de eré sísá ẹṣin ní Minna olú ìlú ìpínlẹ̀ Niger lásìkò ayẹyẹ Fitir. Igbákejì agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣojú Benjamin Okezie-Kalu ti sọ pé ilé ìgbìmọ̀ aṣojú yóò jíròrò lórí ìdíyelé owó iná mọ̀nàmọ́ná tó ń rú gógó sí ní ìparí oṣù yìí. Àwọn àgbẹ̀ tí iná jó oko kòkó àti oko igi ọ̀pẹ wọn ní ìlú Ìkirè ti bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ lọ́wọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà ìpínlẹ̀ Katsina Dikko Rada ti ṣe ìtúsílẹ̀ àwọn ẹlẹ́wọ̀n tó tó 222 láti ẹ̀ka oríṣiríṣi ilé ìtọ́jú ní ìpínlẹ̀ náà látàrí bí ó ti yanjú owó ìtanràn wọn. Ọ̀gá àgbà ọlọ́pàá Káyọ̀dé Gbétòkun ti pàṣẹ fún àwọn kọmíṣánná fún àwọn ọlọ́pàá àti àwọn aláṣẹ ti ọgbọ́n láti túbọ̀ ṣètò ààbò tó lágbára sí i jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà ṣáájú ayẹyẹ ọdún ìtúnu àwẹ̀. Olórí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà Olúwafẹ́mi Ọládàpọ̀ tí wọ́n ń pè ní Slimcase sọ pé akẹgbẹ́ rẹ̀ Burna Boy máa ń dún bí ṣẹ̀ṣẹ̀ dé bí ó tilẹ̀ jẹ́ pé ó ti lò ju ọdún 10 lọ nídìí iṣẹ́ rìn. Olùdíje Big Brother Naija Season 7 Josephina Ijama Otaro tí wọ́n pè ní Fina
ti fi ìbànújẹ́ rẹ̀ hàn lórí irúfẹ́ àwọn ènìyàn tó yí i ká, èyí tí ó mú sọ pé ó wu òun kí òun ní àwọn ẹranko ní àyíká ju àwọn ènìyàn lọ. Gbajúgbajà òṣèré àti apanilẹ́rìn Babátúndé Bernard Tayo tí wọ́n ń pè ní Baba T ti sọ èrò rẹ̀ lórí awuyewuye àyẹ̀wò DNA tó gba orí ẹ̀rọ alátagbà kan. Ó ní kò ṣeé ṣe fún òun láti gba ọmọ tí kì í ṣe tòun. Ó lé ní ènìyàn 3,500 tí wọ́n ń kú lójoojúmọ́ látàrí àrùn jẹjẹrẹ tí iye rẹ̀ sì ń pọ̀ sí i lágbàáyé. Àjọ ètò ìlera lágbàáyé World Health Organization ló kìlọ̀ èyí lọ́jọ́ ìṣẹ́gun. Àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ Kaduna sọ pé àwọn òṣìṣẹ́ wọn ti mú àwọn afurasí ọmọ ẹgbẹ́ òkùnkùn 7 tí wọ́n sì ti gba àwọn ìbọn padà lọ́wọ́ wọn ní ìpínlẹ̀ náà. Ìròyìn fún ìṣẹ́jú àyà àtòní òní jù báyìí lọ. Lẹ́ẹ̀kan sórúkọ tèmi ni Agnes Olúwatósìn ẹ̀mọ̀ àyáṣẹ́. Ní ìṣẹ́jú àyà ní ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àyà. Ìkànnì jígí alára 24. Ó tún ti yá òun ẹja jọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àyà.